kì í ṣe gbogbo ìgbà lèèyàn ń dóko lórí bẹ́ẹ̀dì. Old school ní bẹ́ẹ̀dì. Ẹ yé dóra yín lórí bẹ́ẹ̀dì mọ́. Ẹ lọ sórí ṣíà, ẹ lọ ṣe ń bedroom, ẹ lọ ṣe ń kitchen. Tí gbogbo àwọn ọmọ yín bá ti relé ìwé tí ò sí yàn lé, ẹ dóra yín sitting room. Ẹ yé sùn sí bẹ́ẹ̀dì yakata yakata. Orí bẹ́ẹ̀dì ibi téèyàn ti máa ń sùn ní bẹ́ẹ̀dì, kì í ṣe ibi téèyàn ti ń dóre èèyàn. Ẹlòmíì nídìí rábàtà, kì í ṣe gbogbo ìdí náà ń dó lórí bẹ́ẹ̀dì. Àtẹni tó nídìí ose ìdí arẹrẹ ìdí akarabata náà, ìdí yẹn gan ti dúró bí mátràsì lọ́tọ̀. Mátràsì foam ìnìdí ọ̀ngàn already. Ẹ tún wá gbé sórí bẹ́ẹ̀dì. Àwọn mátràsì míì ti expire tó jẹ́ pé ó ti jìn sínú ní middle. Tó bá tiẹ̀ sì jẹ́ bẹ́ẹ̀dì tó sì le bọ́nbọ́nbọ́nbọ́n, ẹ mọ̀ wípé ó sì bí àwọn orthopedic bed. Àwọn orthopedic bed tó máa ń to egungun tó sì le, ẹ sì lè dó àwọn ìdí ńlá lórí ẹ̀. Bẹ́ẹ̀dì tó ti expire tó ti soft tí ò le mọ́, ẹ tún wá gbé ìdí rábàtà ẹni tó nídìí ẹ tún gbé wọn sórí irú bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ yẹn. Double punishment lẹ máa fúnra yín. Àwọn ìdí tó bá tó ń ṣe gbogbo ìdí náà ń dó lórí bẹ́ẹ̀dì. Àwọn ìdí tó bá tóbi orí flat surface bí àwọn slab náà ti ń dó wọn tàbí àwọn tiles. Ní wá ṣí àkẹjòkó kẹgbẹ́sẹ̀ kan sókè kẹgbẹ́ kan sísàlẹ̀. Ẹ mọ̀ dóra yín lórí bẹ́ẹ̀dì sáà lójoojúmọ́. Ẹ mọ̀ ṣe missionary sáà lójoojúmọ́. Báwo ni ò ṣe ní sú ọkùnrin? Mo béèrè wò. Fẹ̀kàntẹ́lẹ̀ nature ọkùnrin like variety. Ṣùgbọ́n wọ́n tó bá jẹ́ fẹ́ jẹ́ kó ṣe variety, ìwọ yẹn ní hóró kan yẹn náà ló máa fún variety. Kì í ṣe pé tí wọ́n nìkan bá fún variety kò ní desire mi o. N ò lè guarantee yẹn o. But at least ó change strategy, ó strategize. Ẹ mọ̀ wá ṣe bẹ́ẹ̀dì gbà láti bí 15, 20, 30 years tán mí kì í fẹ́ ra rí wọn. Orí bẹ́ẹ̀dì yẹn ti ń dóra wọn. Ẹ mọ̀ dóra yín lórí bẹ́ẹ̀dì mọ́. Ẹ wá orí table, ẹ wá dining chair, ẹ lọ bedroom, ẹ lọ kitchen. Kẹ́ dó ara yín different corner. Kẹ́ ẹ mú another strategy jáde. Kẹ́ ẹ mú different fantasy. Kẹ́ ẹ mú jáde látara the same you yín. Ẹ máa ṣe bẹ́ẹ̀dì gbogbo ìgbà. Bẹ́ẹ̀dì náà ti expire. Mattress àti 1912 tí ń ga tó báyìí. Bóyá mo ti gùn mọ́ àyà mi gan. Tẹ́lòmíì ti ra bẹ́ẹ̀dì sílé. Wọn ò ṣe ń jẹ, ó ti dẹ̀, ó ti jìn sínú. Ẹ wá mọ̀ wá ṣe gbò yẹn wọ́n máa dùn yín lẹ́yìn ni. Ẹ change strategy. Ẹ mọ̀ dóra yín different corner nínú ilé. Kì í ṣe gbogbo ilé yẹn máa ń wọ pátá. Ẹ mọ̀ wọ pátá nínú ilé mọ́. Pátá máa ń mú orú mú abẹ́ ni. Tẹ bá ń jáde, pátá wíwọ̀ is part of dressing. Ìmúra pé èèyàn fẹ́ múra, èèyàn fẹ́ jáde. Àtòrí pátá ló ti bẹ̀rẹ̀ ara mímú. Bọ́ bá ti délé tí dandan ni kẹ́ tún kan pátá mọ́ dì. Kẹ́ change strategy. Kẹ́ yé mọ̀ ṣe missionary gbogbo ìgbà. Gbogbo ẹ̀ náà ti máa wà boring. Landness Homes and Property, ẹ wá ra ilẹ̀. Kẹ́ wá ra ilé. Àbí òye ilẹ̀ ń bẹ mọ́ níyà. Ṣó ti yẹn bá 300 square meter mọ́ níyà 1,080,000 ni. 500 square meter 1.8 million ni. Àbí òye yín bẹ́ẹ̀ báyìí ní ìsìn. 500 square meter is 1.8 million. Ṣó ti yẹ yín. Next Farm City náà ilẹ̀ ń bẹ ń bẹ. A nílẹ̀ ní Asaba náà Delta State. A sì ní ṣọ́ọ̀bù ní Olúyọ̀lé ní roundabout Olúyọ̀lé Modern Market. Ṣọ́ọ̀bù ń bẹ ń bẹ lóyún rẹpẹtẹ ni. Ó wà ní ground floor. Ó sì wà ní the first floor and ground floor náà. Oríṣiríṣi ni. Àwọn price rẹ̀ sì rí. Bẹ́ẹ̀ bá ti ní èyí tó jẹ́ 6 million, tẹ́ bá ti ní 2 million naira, ẹ lè ṣe initial deposit. Àbí òye bá ní ìsìn. Ilẹ̀ mọ́ níyà náà, bẹ́ẹ̀ bá ti ní 500,000, ẹ lè fi ṣe initial deposit. Bákan náà, ilẹ̀ wà ní ọ̀nà Ògbómọ̀ṣọ́ náà ní Ògbómọ̀ṣọ́ Express Road. Kẹ́ wá ra lẹ̀. Ìyẹn 500 square meter ń bẹ, 600,000 naira. 200,000 naira initial deposit lẹ máa ṣe. Bá san 200,000 naira. Ẹ máa wọn lẹ́yìn fún yín. Ẹ sì spread the payment yín fún 6 months without any interest. Kẹ́ wá ra lẹ̀. Ṣùgbọ́n nígbà tẹ́ ẹ̀ tí ẹ dóra yín gan, bó lọ́kàn yín ó ṣe balẹ̀ tínú yín ó ṣe dùn tẹ́ rántí pé ẹ fẹ́ kówó bí kan tẹ́ ẹ fẹ́ fi ra lẹ̀. Gbogbo ọkọ tẹ́ ẹ̀ dó wọn, àwọn tán bá yín dó ọkọ yín, àná rówó gbà lọ́wọ́ wọn. I'm telling you, tó bá rí àwọn nǹkan tí àwọn ọkọ yín ti ṣe fún àwọn ọmọ sóṣòṣù, ọmọ girlfriend wọn, kò níye. Ordinary doggy nìkan ló ń ṣe fún bàbá kan. Bó ṣe kọ ṣẹ́ẹ̀kì owó ńlá fóònù. Mo lẹ́sẹ̀ lẹ̀ ń dá. Ó ní tó bá jẹ́ṣẹ̀ ní ọmọ mú tó ń fẹ́ wá kó wọn máa dá lọ. Mo ní ọ̀run àpáàdì lọ fẹ́ lọ yìí. Ó ní fọ̀run àpáàdì lẹ́ o. Imagine kí wọ́n ó ṣe kíní alájà fọ́kọ rẹ̀ lásán. You know, ìfẹ́ pé èbó rẹ̀ kí Facebook ọmọ lọ flag mi.
ìyẹn lásán ni wọ́n wá ń torí ẹ̀ kọ́wó fún ọ. Mo ní bóyá ó ti so ògùn ni ó lóun ò so ògùn, he no even know babaláwo house. Ẹ dákun kí ló wà nínú ìyẹn tó lè ṣe? Ìyẹn tí wọ́n ṣe ń ṣe tí wọ́n fi ń gbọ́ ọkọ yín nù, tí wọ́n tọkọ yín ṣe nǹkan rí. Ó ti ẹ̀ tán single mother wọn. Àwọn ni wọ́n fẹ́ràn ọkọ yín jù, àwọn ni wọ́n fẹ́ràn married man jù. Single wo ni wọ́n fẹ́ single mother? Àwọn married man náà náà ń fi hàn. Tẹ bá ra àwọn nǹkan tán, tẹ bá sì rí tí wọ́n ń ṣe fún wọn, gan kìíní kan tí ò ní ìtumọ̀ tó ṣe pé tó ṣe pé ìwọ gan ló yẹ kó jẹ́ champion níwọ̀ tó jẹ́ ìyàwó ilé. Wò ó, ní tí wọ́n fi ń gbọn ọkọ yín lọ́nà. Bẹ́ẹ̀dì lẹ́ẹ̀mọ́ sùn sí gbà ní gbogbo ìgbà. Ẹni dóra yín láwọn other strategic corner nínú ilé. Orí bẹ́ẹ̀dì náà ni. Bẹ́ẹ̀dì gan mattress ń ti expire, ó ti jìn sínú. Kẹ dóra yín, kẹ ṣe normal, kẹ wà okay, kẹ wá ra lẹ̀ Landless Homes and Properties. Kẹ build future investment fún ọmọ. Kẹ yé súnjú pọ̀ bí òbó kó kiri ilẹ̀. Department oko àtòbò la wà yìí. Any other thing is not allowed. Ó ṣe jẹ́ nìyẹn.